ẹ̀yin ènìyàn wa ó ṣẹlẹ̀ wọ́n ti jí Tani Ọlọ́run gbé o wọ́n ti wá jí Tani Ọlọ́run gbé ní ilé rẹ̀ o nílùú Ìbàdàn láàárọ̀ yìí ní lọ́jọ́ 25 oṣù kẹjọ 2026 ní àárọ̀ kùtùkùtù ni wọ́n wá pẹ̀lú ọkọ̀ tó ní nọ́mbà wọ́n gbé ọkọ̀ tó ní nọ́mbà wá wọ́n dẹ̀ wọnú ilé rẹ̀ wọ́n fi ipá ni wọ́n náà fi jálẹ̀kùn o tagídí náà fi wọlé o wọ́n ti jí Tani Ọlọ́run gbé o ẹ bá wa wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ilé Tani Ọlọ́run ilé tó ń ṣẹlẹ̀ lélẹ́yìí o. Ìlọrin náà ti wá o CP Kwara kọ̀ọ̀bà náà pé o Ìlọrin náà ti wá o Kwara CP Kwara náà pé o CP Kwara Ìlọrin náà ti wá o Ìlọrin wọ́n ti fẹ́ pa o wọ́n ti fẹ́ pa o gbogbo Ìbàdàn ẹ̀mọ̀ bọ̀ ń bí o ẹ̀mọ̀ bọ̀ létà Ọlọ́run Ìbàdàn Ìlọrin náà ti wá o bandit ni o wọ́n kó bọ̀ dání wọ́n gbé mọ́tò no plate number no plate number no plate number no gbé wá bandit ni o ẹjọ́ ẹ̀kọ́ mẹ́ no plate number no plate number no plate number bandit ni o Ìlọrin náà ti wá o Ìlọrin CP náà pé nísìnyí o. You have just committed an offence for invading someone's house without any invitation. You didn't invite him. You didn't ask him to come. There is no proper approach to arrest him. You just invaded his house. Then you are now claiming someone blocked your road. How do you expect us to let you to go? So let everyone be here. Kò sí wàhálà. Àwọn àbí we dey here. Wọ́n tó tàn gbọ́ wá ní o. Mo ti block wọn mọ́lẹ̀. So irú ẹ̀yin tí àwọn bá dẹ̀ irú ẹ̀yin tí àwọn tó sì ẹ̀sìn mọ́ ìbọ̀lẹ́ta Ọlọ́run ní Adéwọ́lọ ayéganlẹ́yọ Adéwọ́lọ mọ́tò tàn gbọ́ wá ní no plate number wọ́n ti fẹ́ pátá Ọlọ́run síbẹ̀ yẹn o wọ́n jọ́ ti ní everybody wọ́n kó bọ̀dá ní àwọn bí bandit ni wọ́n bí Boko Haram ni wọ́n no plate number náà gbé wá Ìlọrin láì wọ́n ti wá so Boko Haram ni wọ́n ti fẹ́ pa síbẹ̀ yẹn o ẹ̀sìn mọ́ bọ̀ ẹ wo wọ́n ṣe ẹ̀rọ léṣe o ilé ọyàn ẹ ọkù tirẹtirẹ wọ́n ṣe ẹ̀rọ léṣe o wọ́n ti fi dìbọn bẹ́ẹ̀ everybody ẹ wo wọ́n ṣe ẹ̀rọ léṣe wọ́n ṣe ẹ̀rọ léṣe o wọ́n ṣe ẹ̀rọ léṣe o bandit ni wọ́n ti fẹ́ pa o wọn ò invite ẹ wọ́n kọ́ bọ́ọ̀sì tẹ̀wọ́n lára kùtùkùtù ni o wọ́n wá bọ́ọ̀sì tẹ̀wọ́n lára kùtùkùtù ni o. You are going nowhere. Bandit ni bandit ni ṣe bọ́lọ́pàá sí máa rẹ̀ sí yẹn lélẹ̀ bọ́lọ́pàá sí máa rẹ̀ sí yẹn lélẹ̀ bọ́lọ́pàá sí máa rẹ̀ sí yẹn lélẹ̀ wọ́n ti pa ojú ayé o bandit ni wọ́n bọ́ wọ́n ti pa bandit ni wọ́n mọ́ tí wọ́n gbé wá gọ̀ tún ní nọ́mbà no number mọ́tò no number no number no number no number. ẹ wo sọ́lọ́pàá lélẹ̀ bandit ni òkèlè ọlọ́pàá ojú ẹ̀ bandit ni o ẹ wo ọlọ́pàá ló pe rẹ̀ bandit ni gbogbo wọn yìnbọn owó ẹ̀ ò ní sóríire tó bá yìnbọn yẹn ò ní sóríire. agídíwòrè tó mọ̀ yẹn ó máa lò dáadáa olùfọ́fún ẹ̀dàn ẹ lo gbogbo agídíwòrè tó yẹ bẹ́ẹ̀ mọ́ lò yẹn ẹ wá lò ọ̀yá lọ agídí yẹn tó fẹ́ lò yẹn náà. Ẹ̀dọ̀. Drop that phone! Drop that phone, you're mad! Drop what? Drop the phone! Drop what? Kò lọ anywhere gbogbo ayé ọlọ́pàá náà pẹ̀lú àwọn kidnapper ni wọ́n ti fẹ́ pa ọ́ kidnapper ni wọ́n kidnapper ni wọ́n wọ́n sọ ọlọ́pàá ọ́ kidnapper ni wọ́n láyé ẹ sọ ọlọ́pàá sẹ láyé kidnapper ni wọ́n sọ ọlọ́pàá o gbogbo ayé wọn wọn ọlọ́pàá náà pẹ̀lú àwọn kidnapper ni wọ́n ti fẹ́ pa everybody o. lọ́sẹ̀dí wẹ̀ ọlọ́pàá náà pẹ̀lú àwọn kidnapper ni wọ́n bandit àwọn bandit ni o
àwọn bandits ni o àwọn bandits ni o bá mú ṣòkòtò kan wá nílé bá mú ṣòkòtò kan wá nílé wọnú yàrá bá mú ṣòkòtò kan wá ẹ máa bọ̀ wọ́n ti fẹ́ padà lọ́lọ́run wọ́n ti fẹ́ padà lọ́lọ́run ọlọ́pàá ní pẹ̀lú àwọn ẹ̀ ìṣọ̀ ọlọ́pàá o bandits ni wọ́n ti fẹ́ pa o àṣírí kékeré ni ẹ kò mú wa. Kidnapper ni wọ́n sọlọ́pàá kidnapper ni wọ́n sọlọ́pàá wọ́n ti fẹ́ pátá lọ́wọ́ o lè lè wọ́n kò bọ̀ dání kidnapper gbogbo wọn ẹ má bọ̀ òbí ayé ẹ má bọ̀ nílé ta lọ ẹ má bọ̀ kidnapper ni wọ́n kò bọ̀ dání kidnapper ni wọ́n kò bọ̀ dání kidnapper ni wọ́n yóò ti ní everybody òbí ayé ẹ má wò wọn kidnapper ni wọ́n ó nìyẹn ọlọ́pàá ló pera rẹ̀ kidnapper gbogbo wọn kidnapper ni wọ́n ọlọ́pàá ló pera wọn wọ́n kò bọ̀ dání wọ́n kò bọ̀ dání kidnapper ni wọ́n ti fẹ́ pa o ọlọ́run fẹ́ pa wọn kidnapper ni wọ́n ti fẹ́ pa kidnapper ni wọ́n sọlọ́pàá níbo wọ́n sọlọ́pàá ẹ̀ ní sóríire ẹ̀ sọlọ́pàá ò ní sóríire kidnapper ni ọ́ ṣé bọ́lọ́pàá ti máa ṣe lélẹ̀ ṣé bọ́lọ́pàá ti máa rẹ̀ ṣe lélẹ̀ ṣé bọ́lọ́pàá ti máa rẹ̀ ṣe lélẹ̀ ṣé ẹ kọ́ ẹ̀ ṣé ẹ ìfàjẹ́ ṣé o ìfàjẹ́ ò ní sóríire ẹ̀ ó ti fẹ́ pa ṣé bọ́lọ́pàá ti máa ṣe lélẹ̀ ó ti fẹ́ pa ẹ̀ ní sóríire ẹ̀ ọdún wọ̀ lọ́lọ́pàá tí yóò ní ìdá ọlọ́pàá lélẹ̀ ojú ẹ̀bí ojú olè lélẹ̀ yìí o kidnapper ti wọ́n ìwà ìtani ò ní sóríire ìwà ìtani ó gbà fún lọ́wọ́ mi. ó ẹ lọ bí kankan ó ní sóríire bàbá mi ná ó lọ ẹni wù ẹ níbo ìyá gé òkú bàbá gé òkú ni criminal ni bandits ó fẹ́ pa bandits ni kó sọlọ́pàá bandits ni kò sọlọ́pàá bàbá mi náà ẹgbẹ́ alẹ́ ẹgbẹ́ àwọn lè dán bandits làwọn lè bandits ni kò sọlọ́pàá bandits ni kò sọlọ́pàá bandits ni. bandits ni ẹgbẹ́ pẹ́rù bọ́dì bandits ni ẹgbẹ́ pẹ́rù bọ́dì bandits ni wọ́n bandits ni kò sọlọ́pàá bandits ni wọ́n bandits ni kò sọlọ́pàá kò sọlọ́pàá bandits ni wọ́n ti fẹ́ pa wọ́n ti pa dára lọ́wọ́ sílé o wọ́n ti pa o bandits ni wọ́n ti pa o wọ́n ti pa dànù o wọ́n ti pa o bandits ni wọ́n. ṣé bá wa rí èyí lohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé Tani Olohun ẹjọ́ tí ọlọ́pàá bá fẹ́ arrest yàn ṣé bí wọ́n ṣe máa arrest lélẹ̀ kò sí arrest warrant wọn ò mú arrest warrant wá wọ́n dẹ̀ ṣe báyìí kì í mọ́lẹ̀ ṣe rí pé àwọn tó wà ládùúgbò ṣe rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo wọ́n ti jí Tani Olohun gbé o wọ́n ti wá jí Tani Olohun gbé o àwọn ilé bandit ni wọ́n o àwọn ilé wọn kì í ṣe ọlọ́pàá o ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ṣé irú eléyìí ń ṣẹlẹ̀ ní ìlú tẹwà ṣé tí ọlọ́pàá bá fẹ́ lọ múyàn ṣé bí wọ́n ṣe máa múyàn lélẹ́yìí òyìn lohun tí a rí o tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà lè rí ìyẹn o ẹgbọ̀n kò ṣàánú fún wa o ẹ bá wa pín ètò yìí kí gbogbo èèyàn lè mọ̀ wípé Tani Olohun wọ́n ti jí gbé o wọ́n ti jí gbé lọ sí Òkè Kúrá o jẹ́ ká rí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán yìí bó bá ṣe ń lọ a máa mú wá sí etí ìgbọ́ wa ẹ bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV show jẹ́ ká rí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán yìí ṣé irú eléyìí ṣó bójúmu kó kálukú ṣe ẹ̀sìn ẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà.